Inú ìdùnnú àti ayọ̀ ni àwọn olólùfẹ́ àwọn gbajúgbajà olórin Fuji ilẹ̀ wa ní Alhaji Wasiu Alabi Pasuma tí gbogbo èèyàn tún mọ̀ sí ọ̀gá ńlá Fuji àti ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ lágboolé Fuji Alhaji Taiwo Akande Adebisi tí gbogbo èèyàn mọ̀ sí Taiye Currency wà báyìí o. Orin kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ni wọ́n ń kọ kiri báyìí lẹ́yìn ìgbà tí fídíò kan tó gorí ayélujára níbi tí Taiye Currency ti padà lọ dọ̀bálẹ̀ fún Pasuma tó sì ń tọrọ àforíjì fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn nígbà tí ó kọ́kọ́ lọ tọrọ àforíjì tí wọ́n sì parí ìjà pẹ̀lú bàbá rẹ̀ lágboolé orin yìí ẹ̀yin ẹ wo fídíò náà. Àgbàlagbà ọ̀gá mi ẹ má bínú àlàyé má bínú ẹ má bínú máa ń bọ̀ wá ẹ má bínú àlàyé ẹ má bínú létò bẹ́ẹ̀ lókè má. ṣé rí ọ̀rọ̀ tá à ń fà mí ẹ̀láyé yọ ẹ ṣáàjẹ́ kí wọ́n àbáyé ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ṣé rí ẹ ṣáàjẹ́ ká dúpẹ́ fọlọ́. Alhamdulillah. Ọlọ́run ní bá ògo ń jẹ́ Alhamdulillah. kò dé ká tẹ̀lé àwọn jẹ́ ìlú Saudi làwà yìí àlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìjẹta yẹn gbogbo àwọn gbọ́nmi sí omi ò tó ni mo dẹ̀ ń yọ̀ náà ni everybody mọ̀ pé Currency ọmọ Paso ni so àlàyé má bínú. Olè tó báyìí bí wọ́n ti dá dẹ́kọ̀dẹ́kọ̀ wá. ẹ má bínú ẹ má bínú. Alhamdulillah. 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 Ló wá ṣe ọ́. Ẹyẹ yan wa ẹni bínú ẹjọ́ nǹkan tó wá ṣe gbogbo la fẹ́ nǹkan tó wá ṣe yìí gbogbo òun ni gbogbo wa ń dúró dè òun ni gbogbo wa fẹ́ Paso kì í ṣe Ọlọ́run bọ̀ torí pé mo jẹ́ mẹ́ńtọ̀ fún torí pé Ọlọ́run ti ara mi gbé ó máa dìde náà tẹ́lẹ̀ Ọlọ́run kàn ní kó jọ́dọ̀ mi sọ̀kan tí gbogbo yín wá ń wò ní káwọ́ ṣe máa já ara ní tó tààrẹ dìde ló máa rí fi bẹ́ẹ̀ ló máa sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ló máa ṣe nǹkan tí ó gbà yín tẹ̀ wá ń ta ẹ̀yin PFC ẹ̀yin Pasuma fans ẹ̀yin tẹ́ kì í ṣe PFC náà tẹ́ jẹ́ olólùfẹ́ Pasuma tẹ́ wá ń ta ẹ̀ wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin tàgbésì náà tẹ́ wò pé kò yẹ kí Táyé ṣe bẹ́ẹ̀ tínú ń bí ẹ̀yin náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ àdúpẹ́ pé ti jẹta ẹ̀ kàn wá bí bàtẹ́ àwa ṣe rí ọmọdé ni ìyẹn ti lọ ẹ má bínú ẹjọ́ tó yọ lọ́hùn ẹjọ́ yẹ má bínú. aláyé tó má bínú lọ́wọ́ pé àìsókè lọ́sọ̀rọ̀ àbọ̀lọ́rẹ́bù àbábọ̀lá ní sí wàhálà ẹ má bínú aláyé ọtí yanjú báyìí. ṣẹlẹ̀ ti gbọ́ o kò sí nǹkan kan mọ́ ilé Ọlọ́run láwa o ẹ jẹ́ kọ́ ní Káàbà o Káàbà láwa ẹ jẹ́ wà ní sún Káàbà. Lẹ́yìn tí fídíò yìí gun orí ayélujára ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àwọn bàbá àti ọmọ lágboolé Fuji yìí ti fi ìdùnnú wọn hàn lórí rẹ̀ a sì ti bá yín ṣe àkójọpọ̀ eléyìí ẹ̀yin ẹ gbọ́ ohun táwọn èèyàn ń sọ. ẹni tí máa fẹ́ wọn kúlódò ọ̀n débẹ̀ ṣé tí ní gbogbo oúnjẹ ń lọ wáyé sìn ọ̀n tó bẹ̀ anybody alhamdulilayi kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ even kó jẹ́ pé ó wà scripted kẹ́ scripted kò sí nǹkan tó kún ẹ̀mí mo ti pé lákè ti dọ̀bálẹ̀ ó ti yé yín ó dọ̀bálẹ̀ ó ti yé ọ̀gá náà pamọ́ra everybody ṣe kí ni everything settle lọ́wọ́ kan one time àti àpésìn àtọ̀gá ńlá ẹyọ kan ni wá we be one now láti ilé látàyè tipẹ́tipẹ́ no be today but àwọn wèrè kan tọ́lá àwọn kọ́ dé from nowhere ó ti yé yín àwọn lọ́fẹ̀ẹ́ da ogbó ẹ̀rù àwọn wèrè yẹn lọ́fẹ̀ẹ́ máa fi èpò sínú àdìkámà àwọn lọ́fẹ̀ẹ́ bá ti Currency jẹ but báyìí Currency náà ti wá wise up pé ṣé wèrè àwọn ap yìí ni ẹ kàn tì mí lu ẹni tó yẹ kí n máa tì mí lù ó ṣe kí ni ó wá pè rẹ̀ padà pé ara jẹ́ n bí ọ̀gá mi ó wá pé mo ti lè bí ọ̀gá mi tẹ́ pé kò ní sí issue tẹ́ pé ọ̀gá mi kò ní lè ṣe nǹkan ní lè ṣe báyìí wákan ó gbé ọ̀gá mi bẹ̀rù Ọlọ́run jẹ́ n lọ bẹ̀ wọ́n Káàbà ó wá rí pé aláyé ti wá sí òmùra ó wá yìí kí ni gbogbo aláyé tí wọ́n bẹ̀ wèrè kan ní astagfirullah torí ọ̀rọ̀ ti tán ṣùgbọ́n ẹni tó pè tọ́ sí ẹ̀ka gbé ṣépè ó ní torí pé Alhaji Taiye Currency ọmọ lọ sí umura ní ọ̀gá tiwa náà lòun náà ṣe mú ọmọ lọ sí umura arìndìn ọpọlọ ẹ bọ́rìsì tó máa ń wà nínú sẹ́ǹsì tọ́lọ́ ti ẹ yẹn bọ́rìsì kan wà nínú sẹ́ǹsì ẹ pé o ò tí figure out ó ti yẹ ṣùgbọ́n ẹ ti lọ everywhere is good wéré ọmọ ẹrú ibi tó fẹ́ gbà báyìí sìn àmọ́ o ọmọ ẹrú wèrè lòun dágà ibi tó fẹ́ gbà báyìí sìn àmọ́ because everywhere ti settle Alhaji Wasiu Alabi Pasuma ó ti fọmọ ẹ̀ mọ́ra padà
Taiye Currency ti padà wálé so ìwọ báyìí ń sìn à ń sọ fún ẹgbà yẹn tí kìíní ìbá tán ibo ló fẹ́ gbà ibo ló fẹ́ face ibo ló fẹ́ ṣe sí ṣé tó báyìí ń sìn ṣé tó máa lọ forever ni wàá máa rí 5 naira tó ń gbà lóye tọ́kọ́ kọ́bọ̀ tó ń gbà lọ́wọ́ àwọn wèrè kankan orúkọ wọn máa rí gbà for life ni ìjà yìí máa settle everybody máa ṣe kí ni Currency máa mọ level pa ọ̀gá mi lélẹ̀ yìí jẹ́ lọ bẹ̀ ó ti lọ bẹ̀ báyìí sí ó ti dọ̀bálẹ̀ ó ti bẹ̀ ìwọ tó fẹ́ nọ pàṣẹ ó fẹ́ pọ́n pàṣẹ lẹ́sẹ̀ ó fẹ́ ṣe gbá ó fẹ́ ṣàwó kan wàá ṣe báyìí sí ìyá Currency máa wù ọgàn fúnra rẹ̀ ò ní ṣàǹkọ gidi jẹ kó rẹ̀ náà peace and love jàre ó ń bọ̀. alábòsí èèyàn nìkan ló máa rí fídíò tí ó ní ṣe ẹ̀ mo wá gbà ládùúrà gbogbo abiyamọ tó bá pàdé fídíò yìí tó bá ṣí ẹ rẹ̀ àwọn ọmọ yín náà ò ní sọ ògo nù àwọn ọmọ yín náà ò ní kọsẹ̀ àwọn ọmọ yín náà ògo wọn ò ní wọ́kùn wọ́n ní etí tó bá gbà lọ kọ́ ni ó gbà bọ̀ nírú orí ọ̀rọ̀ báyìí etí tó bá gbà lọ ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ gbà bọ̀ torí nígbà tí Adébísí Taiye Currency tán ṣe nǹkan tí ò dáa tán wú sọ̀gá wọn àtèmi àti gbogbo ẹ̀yin fáǹsì ní gbogbo àǹgbàlá ayé òun náà lájọ kẹnu bò wọ́n pé nǹkan ṣe ò dáa ẹ̀dẹ̀ ni pé kàn ṣe adjustment pé wọ́n ṣẹlẹ̀ kìíní a ní ò tẹ́ wa lọ́rùn wọ́n ṣẹlẹ̀ kejì eléyìí a dẹ̀ rí gẹ́gẹ́ bí nǹkan tí a lè gbà wọlé torí ẹ̀ la ṣe wá ní kẹ́ ẹ share fídíò torí ẹlòmíì ò ní mọ̀ yìí pé wọ́n ti lọ ṣe apology tí àwọn ń fẹ́ ẹlòmíì ó sì máa bínú so gbogbo ẹni tó bá ń bínú sí Alhaji Adébísí Taiye Currency ẹ̀jẹ̀ àfọwọ́wọ́nù torí ìgbà tí gbogbo àwọn ọmọ tiwa náà bá ń jẹ́yàn Ọlọ́run ní jẹ́ kán kọ sí ògo Ọlọ́run ní jẹ́ kán ṣubú àwọn ọmọ tí yín ò ní ṣubú dànù so ẹjẹ́ ó lọ ẹjẹ́ ogun ó mí kò sẹ́ni tó ń bínú Taiye Currency o kò dẹ̀ sẹ́ni tó ń hètì ọmọ ìyẹ́ ẹ̀ Alhaji Adébísí Taiye Currency ògo tí yín náà kò ní wọ́kùn o tẹ́ bá lẹ́nìkan tó ń tì yín ní kọ̀rọ̀ ẹ yẹra fẹ́ nìyẹn o àtìgbà tẹ́ ẹ ti ń bá bọ̀ ẹ̀ ṣìṣe Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣìṣe o. A very quick one lórí fídíò tẹ́ ń wò lókè yìí fídíò tẹ́ ń wò lókè yìí ibẹ̀ ni Taiye Currency àpèsìn Fuji ló ti wá ná fẹ́lẹ́fẹ́lẹ́ fún bàbá rẹ̀ tó ti wá dọ̀bálẹ̀ fún Pasuma Wonder Alhaji Wasiu Alabi Ajibola Paso wípé kí Pasuma ọmọ bínú dádì mi ọ̀gá mi ẹ má bínú yín tí gbogbo PFC fẹ́ kí Taiye Currency ó ṣe àpèsìn ti ṣe o Taiye Currency ti ṣe fídíò yẹn lẹ́ ń wò lókè yìí máa play fídíò yẹn fún yín gbogbo àwa tó jẹ́ wípé àfẹ́ ti dàbàkọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé torí pé Taiye Currency ò bẹ̀bẹ̀ yẹn bó ṣe tọ́ wọ́n ní ìjà kọ́ ló parí o wọ́n ní ọmọ ló wá tọrọ dáríjì lọ́dọ̀ bàbá torí pé ọmọ ló ṣe bàbá dẹ̀ ti dáríjì yín Taiye Currency ti bẹ Paso dẹ̀ ti gbẹ́bẹ̀ gbogbo PFC pátápátá ẹ jẹ́ kó gun omi o àti PFC ọ̀gá ńlá Fuji àtàpẹ́sìn Fuji one love ìfẹ́ kan náà ló so wọ́n papọ̀ inú ilé kan náà ni olórí ẹbí sì kọjá àyè lọ́dọ̀ bàbá rẹ̀ ó sì ti bẹ bàbá rẹ̀ ìjà ti tán ìjà ti parí ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo fídíò yẹn ẹ ṣeun. ọ̀gá mi ẹ má bínú àlàyé má bínú ẹ má bínú ilé tó bẹ̀rẹ̀ ṣe rí ọ̀rọ̀ náà fà mí ẹ̀láyé ẹ ṣáàjẹ tó wà báyìí ẹ ní ká máa sọ ṣe rí ẹ ṣáàjẹ ká dúpẹ́ fọlọ́ ọlọ́run yìí bá gbogbo orí jẹ ìbàdàn ìjẹ ìlú sáwọ́dì làwà ìyàrá yìí gbogbo ọdún ṣẹlẹ̀ ìjẹta yẹn gbogbo àwọn gbọ́mísọ̀rọ̀ ètò mo lè yọ̀ náà rí ẹgbẹ̀rún mọ̀ pé Currency ọmọ Paso so àlàyé má bínú. nǹkan tó wá ṣe gbogbo la fẹ́ nǹkan tó wá ṣe yìí gbogbo wọn gbogbo wa ń dúró de ìpínlẹ̀ gbogbo afẹ́ Paso kì í ṣe Ọlọ́run bọ̀ torí pé mo jẹ́ mẹ́ńtọ̀ fún torí pé Ọlọ́run ti ara mi gbé ó máa dìde náà tẹ́lẹ̀ Ọlọ́run kan ní kó jọ́dọ̀ mi ṣùgbọ́n tí gbogbo yín wá ń wò ní káwọn ṣe máa já ara ẹni tó fi tara ẹ dìde ló máa rí fi bẹ́ẹ̀ lọ́ máa sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ lọ́ máa ṣe ìwọ́n tó gbà yín tẹ̀ wá ń ta ẹ̀yin PFC ẹ̀yin Pasuma fans ẹ̀yin tẹ̀ kì í ṣe PFC náà tẹ̀ jẹ́ olólùfẹ́ Pasuma tẹ̀ wá ń ta ẹ̀wọ̀n pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin Àpèsìn náà
àpò ẹ̀ kí Táyé ṣe bẹ́ẹ̀ tínú ń bí ẹ̀yin náà wà bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ ẹ jùlọ àdúpẹ́ pé tètè tà ẹ́ kàn wá bí bàbá yàrá ṣe rí ọmọdé mi ìyẹn ti lọ ẹ má bínú ọlọ́run aláyé tí má bínú mọ́ sáré ṣẹlẹ̀ sí gbọ́ o kò sí nǹkan kan mọ́ o ilé ọlọ́run la wà o ẹjẹ́ kan ní kàbá o kàbá la wà ẹjọ́ àbí sùn kàbá. kan o gbogbo bí tẹ́ ẹ ti ń gbọ́ mi àìsí ń bẹ̀ láì bá wọn dá sí i lórí ọ̀rọ̀ Alhaji Pasuma ọ̀gá ńlá wa àti Alhaji Taiye Adébísí Àkàndé Currency. Mo kàn fẹ́ mú ẹ̀kọ́ tí mo rí kọ́ níbẹ̀ mo fẹ́ mú jáde ni èmi ò wá láti wá blame lágbájá àbí tàmẹ̀dò bẹ́ẹ̀ máa kàn tún advice wọn. Àkọ́kọ́ ni mo kọ́kọ́ fẹ́ sọ ni pé mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Pasuma fún akitiyan wọn gẹ́gẹ́ bí leader tó dáa. You are a good leader o. Alhaji Pasuma, you are a good leader. Leader dáadáa nìyẹn àwòkọ́ṣe rere lẹ́dẹ̀ jẹ́ níran Yorùbá pẹ̀lú ẹ̀mí sùúrù tẹ́ni àti ẹ̀mí ìrẹ̀lẹ̀ tí Ọlọ́run jogún fún yín kọ́lọ́run ọba kó má bàa dáadáa yín jẹ́. Ṣé wá rí ọ̀rọ̀ mi ẹyọ kan tó kù ó lọ sọ́dọ̀ Alhaji Adébísí Currency. Ìwà tẹ́ ẹ wù fún Alhaji Pasuma yìí gbígbà tí afọ́jú ríran tán tó wá ju ọ̀pá nù. Afọ́jú tó ríran tán tó ju ọ̀pá nù yẹn ó ti gbàgbé pé nígbà míì ibi téèyàn bá gòkè yẹn lè gbabẹ̀ sọ̀kalẹ̀. Ìwà yẹn lẹ̀ ń wù ànẹ́yìn gangan ẹ ti jẹ́ mú àpèjúwe nǹkan tó jẹ́ kán máa bú Ìbàdàn tí àwọn èèyàn máa ń condemn Ìbàdàn pé Ìbàdàn are always a betrayers. Ìwà pé Ìbàdàn jẹ́ betrayer òun lẹ́wù ibẹ̀ táwọn Ìbàdàn gangan wá ń reject ẹ̀ pé ìlàjì Ìbàdàn níyín ẹ̀ kì í ṣe ìlàjì Ìbàdàn ṣùgbọ́n wà tẹ́ ẹ wù yìí wà tí ó kù díẹ̀ káàtó ni. Ẹ ti lọ bẹ̀bẹ̀ pé ẹ lọ fún settlement. Yes, settlement ẹ lọ fún ó dáa but olórí màmá jẹ́ ẹ ti débẹ̀ èwo làbúrò tún máa ṣègbéraga ọkàn pé ẹ ń lówó fún tẹ bá lówó fún nígbà yẹn tẹ fi lu àwọn fáǹsì ẹ kò lè gbé yín gòkè tẹ bá ń disrespect ẹ bẹ ṣe disrespect ẹ nísìn kò lè gbé yín gòkè. Alhaji Wasiu Ayinde tẹ̀yìn sọ nísìn tẹ fi ń compare Alhaji Pasuma yẹn Alhaji Wasiu Ayinde kò síbẹ̀ fún yẹn ṣe ló pátánì Alhaji Wasiu Ayinde ó dá Alhaji Wasiu Ayinde fi ó lóyà sí ó jẹ́ bàbá òjò ọmọ ẹ̀ kó kan yín àárín ẹ̀yin àti ẹ̀ gẹ́gẹ́ bíi pé mẹ́ńtọ̀ yín ni ara ẹlẹ́gbàgòkè mọ́dẹ́lì yín ni ìwà yẹn gangan ló yẹ kẹ́ ẹ wù títí dọjọ́ ọkú yín kẹ́ ẹ má fi gígùn ojú olóore. Ọdún mo ti wọrí social media lọ́sàn-án mo tó rí pé tender apology fáwọn fáǹsì yín mákẹ́tà lèmi ṣùgbọ́n tán bá ní ká dolórin ilẹ̀ gbogbo ayé mọ̀ pé mo fọ́ fún Paso so màá dẹ̀ fọ́ fún títí di last breath mi ní ṣọ́rọ̀ mi yé yín bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin tó kù èèyàn wa náà ni yín ẹ ti understand mo fọ́ fẹ́yìn náà ṣùgbọ́n my 100/100 loyalty ó wà fún Pasuma ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn ṣe rí ẹ má jẹ́ ká máa fi gígùn ojú olóore wa ìwà yẹn dẹ̀ ti bà wá Yorùbá jẹ́ yàtọ̀ fún Alhaji Adébísí Currency ó wà fún Yorùbá pé ẹ́ nígbà tó wá ṣe ń kọ́ bóun ò ṣe ẹlòmíì á ṣe tọ́lọ́ ò bá rán ẹlòmíì sí ẹ tó máa ṣe ń kọ́. Alhaji Taiye Currency ẹ ṣàtúnṣe ẹ lọ gbé agbára lẹ̀ bàbá ọ̀nàrẹ́bù ọmọ ikọ̀ ló máa kọjú ọ̀nàrẹ́bù àwọn nobody náà mọ wọn dọ̀ ọ̀nàrẹ́bù ta ló dáyà Ṣèyí Mákindé mọ̀ tẹ́ǹtẹ́ lè nì so iṣẹ́ tẹ̀dẹ̀ ń ṣe tọ́lọ́n fàlùbáríkà sí tẹ́ ẹ̀ bá ní fẹ́ẹ̀mù yẹn wọ̀n ní mọ́mọ́ yín ṣe ọ̀nàrẹ́bù Pasuma gangan ló sọ yín di nọ́mbà wà olóríire lágboolé yín so ẹ má bínú mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ ìṣe máa rí lára yín o ṣùgbọ́n mo ti ròrò mi ò rí bí gbé sí mọ́ èmi gẹ́gẹ́ bí èèyàn mo fẹ́ kẹ́ ẹ parí ẹ̀ kí olúkálukú wà lálàáfíà kó má síjà ní agboolé Fuji ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn kọ́ ni wọ́n ń ṣe tẹ́ bá fẹ́ bẹ̀bẹ̀ pẹ́fẹ́ tender apology kí nǹkan tán ẹ tẹ́ndẹ̀ kó tán ká dọ̀bálẹ̀ farara kò ní ká má gànà ẹ tẹ́ tí dọ̀bálẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́ wá fẹ́ sọ di pàdé yín ṣówó ló ń gùn yín ni àbí kí ni tẹ́ bá lówó gan èèyàn kan ti lówó jù yín lọ nà ẹ dẹ̀ lówó ẹ lówó Paso mówó yín nà orúkọ yín náà kọ sí àkáǹtì yín tó wò yín wà orúkọ Paso máa kọ sínú àkáǹtì ẹ̀
ṣọ́rọ̀ mi yé yín bẹ́ẹ̀ yẹn so ẹ ságbéjẹ́ mọ́wọ́ o kẹ má lọ tẹ́ lọ́wọ́ gbogbo àwa tá à ń fẹ́ràn yín torí pé tí ń tẹ́ díẹ̀díẹ̀ kẹ má lọ tẹ́ tán o